alagidi àfà alagidi ẹ̀mí ló ní mo pè yín wèrè ló ń ṣe orí yín àfà alagidi orí yín ti gbálẹ̀ gan àyín àti àwọn àfà yòókù tó wà ní ilẹ̀ Ìlọrin gbogbo yín orí yín ti gbálẹ̀ so torí pé ẹ fẹ́ claim pé ẹ lágbára báyìí ẹ wá lọ fi ọlọ́pàá fi mú Tani Olohun ní Ìbàdàn ẹ wá sọ pé kó máa gbé bọ̀ ní Ìlọrin so ẹ ti ń gara àbí nílùú Nàìjíríà ẹ ń ṣe pé torí pé muslim ló ń rú Nàìjíríà báyìí ẹ ti wá lágbára mọ́ lè bá yín sọ̀rọ̀ mọ́ gbogbo yín ẹ máa tẹ́ gbogbo àwọn àfáà wọn yẹn àwọn mùsùlùmí tó rò pé wọ́n lè jà fọlọ́run yẹn gbogbo yín ẹ máa tẹ́ ìṣẹ̀ṣe lẹ́fẹ́ fi ṣeré àbí ìṣẹ̀ṣe lẹ́fẹ́ fi ṣeré nǹkan tójú yín bá rí lẹ́yìn ìṣẹ̀ṣe ìgbà yẹn lè má mọ̀ pé wọ́n kì í díẹ̀ ìṣẹ̀ṣe you dare don't try it Tani Olohun wà láyé ara ẹ lọ ọ̀dà ọlọ́pàá kọ́ lọ mú nílùú Ìbàdàn ṣẹ́rí pé ẹ ti ń kọjá àyè yín gan-an àyè yín tẹ́ wà nílọrin yẹn kò fẹ́ gbà yín mọ́ ẹ ti wá ń kọjá àyè yín gbogbo yẹn ló mọ̀ pé ilẹ̀ Ìlọrin ilẹ̀ Yorùbá ni since pé ẹ fẹ́ yọra yín kúrò nílẹ̀ Yorùbá wọ́n fi ilẹ̀ fún yín náà àti rí i pé gbogbo àwọn èèyàn tó wà nílùú Ìlọrin báyìí ọmọ àlè ni gbogbo wọn àfi àwọn ilé tó bá identify pẹ̀lú Yorùbá ojú ọmọ àlè ni mo fi ń wo gbogbo yín tẹ́ṣe wà yẹn báwo ni ìlú akọ̀wà ẹ máa gbé Islam sórí bó ni wọ́n ti ṣerú yẹn ṣé wọ́n máa jà fún Ọlọ́run ni ẹ máa fi Ọlọ́run lẹ̀ kó jà fúnra ẹ̀ kí ló tẹ fẹ́ sọ ìlú Nàìjíríà ẹ fẹ́ sọ ìlú Nàìjíríà ẹ fẹ́ sórí ẹ̀ kodò àwọn èèyàn ṣì ń sá káàkiri pé kò sóúnjẹ kò sépo kò sí kankan ẹ̀yin mùsùlùmí ẹ tún dé pẹ̀lú wàhálà yín ẹ tún fẹ́ fi wàhálà fi bá gbogbo everybody ẹ fẹ́ kọ́ ti yín ẹ fẹ́ fi bá àwọn yòókù a sì mọ̀ pé àwọn mùsùlùmí gidi wà nílùú Ìlọrin yẹn but kí ló tí ẹ̀yin àwọn okuta-alagidi àti àwọn yòókù kí ló tẹ́ fi máa ṣe bí àwọn mùsùlùmí tó wà ní Iran àti Afghanistan èwo ní Islamic Emirates tẹ́ ń pè àbí orí Emirates fẹ́ bàjẹ́ ni àbí orí Emirates yín àbí orí ṣéwù àbí orí ẹ̀ ti gbálẹ̀ ni àbí orí ẹ̀míà yín orí ẹ̀míà ìlú Ìlọrin àbí orí ẹ̀ ti gbálẹ̀ àbí orí ẹ̀míà àbí ẹ̀míà fẹ́ ya wèrè ni torí ẹ sọ kan lórí fídíò yẹn sọ pé gbogbo àwọn àgbààgbà yín ẹ máa ń pọ́n wọn lé ẹ lè jà fún wọn orí gbogbo àwọn àgbààgbà yín nílẹ̀ Ìlọrin yẹn gbogbo orí wọn ti gbálẹ̀ dànù torí a ti wá rí i pé ìjà ẹ̀sìn lè fẹ́ bẹ̀rẹ̀ torí àwọn Fúlàní yìí wọ́n ti instigate gbogbo kinní wọ̀nyẹn wọ́n ti instigate ẹ̀ sórí yín kúlódé tó wá fi di pé Tinubu wọlé báyìí lẹ́sẹ̀sẹ̀ wá mọ̀ pé ìlú Ìlọrin o kò kí ṣe ilẹ̀ Yorùbá o ìlú Ìlọrin o ilẹ̀ Emirates ni o ayé Emirates bàjẹ́ ayé Emirates tẹ́ ń pè yẹn káyé fọ́ àwọn oníṣẹ̀ṣe ò fọ́ sèèyàn pé kó wá ṣe ṣẹ̀ṣe wọn everybody ní right àti sin anything tó bá fẹ́ sìn nílẹ̀ Nàìjíríà ẹni tí téèyàn bá fẹ́ sìn tó bá wù kó lọ sin òkúta o tó bá wù kó kọjú sí omi kó máa sin omi ẹ̀yin mùsùlùmí kí lẹ́ ń sìn ṣebí tí mú bá ti jáde ṣebí òun lè máa sìn àbí kò kí ṣe òun ni tẹ́ ń pe Allah ẹ wá lọ mú ọmọ ọlọ́mọ ní Ìbàdàn ẹ wá sọ pé kó máa gbé bọ̀ ní Ìlọrin ẹ ṣáà fẹ́ bà ìlú Nàìjíríà yẹn ẹ ṣáà fẹ́ bàjẹ́ ebi ń pa àwọn èèyàn kò sí oúnjẹ kò sí epo ara ní àwọn èèyàn lára ara gan ní ẹ̀yin mùsùlùmí yẹn ara ní yín lára ẹ wá ètò tí Nàìjíríà fi dáa there is no technology kò sí gbogbo nǹkan nílùú Nàìjíríà yẹn ẹ ṣáà sọ pé ìjà ẹ̀sìn lè fẹ́ máa jà bí Afghanistan ẹ lọ wo ìlú Afghanistan báyìí ẹ lọ wo ayé gbogbo wọn ò dáa nílùú yẹn àti obìnrin o àti ọkùnrin o tí máa ṣe sá kúrò òní gbogbo wọn wá so ẹ fẹ́ sọ ìlú Nàìjíríà di Afghanistan bí Ọlọ́run ò ní gbà fún yín gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ sọ ìlú Nàìjíríà di ìlú Afghanistan yẹn Ọlọ́run á mú ẹ̀mí yín lẹ́yẹ kọ̀ọ̀kan Ọlọ́run
Ọlọ́run á mú ẹ̀mí yín lẹ́yọ kọ̀ọ̀kan torí pé ẹ fẹ́ jẹ́ kí àwọn èèyàn sinmi nílùú Nàìjíríà yẹn ẹ̀yin náà ò ní sinmi tẹ́sí fẹ́ jẹ́ káwọn èèyàn sinmi nílùú Nàìjíríà yẹn àwọn ọmọ yín ò ní ìfọ̀kànbalẹ̀ nílùú ibi tó bá wà torí a mọ̀ pé nínú yín àwọn ọmọ yín wà ń lo òyìnbó ẹbí lọ́wọ́ àwọn ọmọ yín tó wà ń lo òyìnbó ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe gbé ẹ̀sìn sórí nílùú òyìnbó ni àwọn ọmọ yín gbogbo wọn àwọn ọmọ yín tó wà ní London tó wà ní Amẹ́ríkà ṣé ẹ̀rọ kó mọ́ gbẹ̀sìn sórí ní Amẹ́ríkà ni Amẹ́ríkà tẹ́ ń wò yẹn wọ́n ń ṣe ọdún ìṣẹ̀ṣe ní Amẹ́ríkà wọ́n ń ṣe ọdún ìṣẹ̀ṣe wọ́n ń ṣe ní UK Scotland Ireland gbogbo ẹ̀ wọ́n ń ṣe ọdún ìṣẹ̀ṣe kí ló dé tó wá fi di ìlú Nàìjíríà nìkan lè wá ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ìlú Ìlọrin o ìlú Emirates ni o Emirates yẹn tẹ́ ń pè yín lágbá yín lórí ẹ ṣáfẹ́ ba everything ẹ ṣáfẹ́ bàjẹ́ ebi ń pa àwọn èèyàn róúnjẹ jẹ níṣẹ́ kankan sọ pé kọ́ máa dáwó kí àwọn torí àmọ́ pé àwọn mùsùlùmí àmọ́ pé àwọn mùsùlùmí ní Nàìjíríà àwọn ní ebi pa jù nílùú Nàìjíríà yẹn ẹ̀yin mùsùlùmí yẹn gbogbo yín aṣọ yín máa pọ́n àmọ́ pé ẹ̀yin gan-an lè bí pa jù nílùú yẹn níṣẹ́ kẹ́ máa sọ fún wọn kọ́ dáwó fún yín o kẹ́ fi ra oúnjẹ o kẹ́ fi ra bag of rice ẹ ṣáà fẹ́ jẹ́ kí gbogbo ẹ bàjẹ́ ẹ fẹ́ jẹ́ kí gbogbo ẹ fọ́ká tẹ̀sí fẹ́ jẹ́ kí gbogbo ẹ fọ́ká yẹn á lè fọ́ká mọ́ yín lórí tẹ̀sí fẹ́ jẹ́ kí gbogbo ẹ fọ́ká yẹn orí yín lá fọ́ sí okuta-alagidi tó ṣe fẹ́ àwọn ọlọ́pàá Ìlọrin gan àti pé ẹ ti compromise ayé yín ti bàjẹ́ gbogbo ẹ̀yin ọlọ́pàá Ìlọrin ayé yín ti bàjẹ́ àwọn Fúlàní ti wọ̀ yín lára ẹ ṣiṣẹ́ fún ìjọba mọ́ Fúlàní lẹ wá ń ṣiṣẹ́ fún ẹ wá ń compromise everybody ní right àti ṣe ẹ̀sìn tó bá fẹ́ ṣe ẹ ti wá ń mú èèyàn torí pé ó ń ṣe ìṣẹ̀ṣe èmi ò ti gbọ́ rí o èmi ò ti gbọ́ ibi tí wọ́n ti mú àwọn èèyàn pé ó ń sin ajá ó ń sin ejò ó ń sin òkúta ó ń sin igi wọ́n tún wá mú èèyàn sí nílùú Nàìjíríà ẹ̀yin ọmọ Yorùbá iṣẹ́ pọ̀ kò kí ń ṣe ogun Fúlàní nìkan là ń jà ní Nàìjíríà yẹn o ogun pọ̀ tẹ́ fẹ́ jà gan-an torí àwọn Fúlàní tuntun ni wọ́n tún gbé dé another dimension òun ló bá dé raw dimension ní àwọn Fúlàní another one wọ́n fi dé wọ́n fẹ́ wọ Yorùbá lára but alálẹ̀ ilẹ̀ Yorùbá ò ní gbà fún yín gbogbo ìgbìmọ̀ tẹ́ bá plan fún Yorùbá alálẹ̀ ò ní gbà fún yín. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.